I call me back. Agbọ́dọ̀ sọ fún pa fẹ́ fowó sí kíní kan. Tàbá sọ fún kò ní kówó kalẹ̀. Akara makara. Belawu Belanjo. Akara makala. Wá. Belawu Belanjo ẹni àwọn àlọ́nà láńkò ni. Ṣé ẹ fẹ́ dájọ́? Àdájọ́ kẹ̀. Ọlọ́run ni bàbá alájọ àwa afá. You cannot greeted. Òun wà ní mi. Èwo la ń pè bá ní. Wọ́n ní kó kí mi. Àwọn náà kí Jesus. Àfà, ṣé ibi orílẹ̀-èdè ṣe ń lọ yìí? Bẹ́ẹ̀ bá mójútó ọmọ yìí, ọmọ yìí á di tọ́g. Ọlọ́mọdé àríyún. Ṣé ìdá ìṣe bẹ́ẹ̀ mẹ́tì? Tí mo gbọ́ ọ̀nà tí mo fọwọ́. Ó sì ṣàpọ́nlé Ọlọ́run lára mi. Ó sì ṣàpọ́nlé Ọlọ́run lára mi. Ọlá yín náà ni. Kó má lè ya tọ́gì náà mo fi wá. Tó ti kí nísìnyí, ó mọ̀ yí pé àìkàwé mọ́kéwù títí wa, ó jọ wá lẹ́sẹ̀ lẹ̀. Àwọn náà bá máa gba kọ́sítọ́mù àwọn ìbò. Tí bá ìkàwé ni, àmọ́ ìwà fẹ́ jẹ́ kí tọmọ yìí rí bẹ́ẹ̀. Ìfẹ́ jẹ́ kí tiẹ̀ rí bẹ́ẹ̀. Mo fẹ́ jẹ́ kó kàwé kó tún kéwú. Ilé ìwé tí mo wá fi sí, wọ́n wá lé wálé. Wọ́n lè wálé láti ilé ìwé ọ̀hún, wọ́n ní òróró ilé ìwé ọ̀sán. Ó wá bá mi inú jẹ́ pé mi rí di àfà Lakuli. Lálùdí àdínì, dágórí àdínì, kìnìún àdínì. Ọmọ tí ń bẹ lábẹ́ mi, wọ́n lé wá láti ilé ìwé. Wọ́n wá pé Ọlọ́run bá àṣẹ máa ń pè. Ọlọ́run ṣàánú mi. Wọ́n dojú tì mí. Ọlọ́run bá ní Lakuli mo ní nam. Torí face to face lèmi àtọ́lọ́run máa ń sọ̀rọ̀. Wọ́n ní Lakuli mo ní nam. Ó ní mọ́ pàníkì, mo ní mo 40. Ó tún ní mọ́ pàníkì, mo ní mo 40. Pàdé ṣe bó ọlọ́mọ ìyá nù Ìsìlámù ti ń gbàjọ. Lébà ó fowó ràn ọ́ lọ́wọ́. Ọlọ́mọ ìyá mi wo ó gbé písọ̀ rẹ̀ wá. Ó sọ rẹ̀ direct ni. Belawu rẹ̀ ọmọ ìyá rẹ̀ nù Ìsìlámù ni lébà. Mo máa kó tọ̀. Kí wọ́n á jí sí Ọlọ́run fún pé kò ṣàánú mi. Owó ìbò mi láti rí. Tó bá ti di ìparí oṣù, oko wa padà. Ó sọ pé wọ́n gbé wá. Àwọn jálàbí ó wọ́ ọdún wa. Ṣé rí torí tiyín? Ọlọ́run náà sì ṣàpálẹ̀ rẹ̀. Ṣé wọ́n rí àfà owó tí mo fẹ́ ya yín sẹ́yìn kó owó àjọ ni? Àti pé mi fẹ́ kọ́wọ́ yín gbé tọwọ́ mi tẹ́pẹ́ padà fi sí skul tó tọ́ ó padà máa di hooligans. Mo fẹ́ fún yín ní àwọn owó tí ò ní owó yẹn ti pọ̀ jù sóòrùn. Lọ́wọ́ bu ọ náà láti rí. Afẹ́ ìjọ ẹ mọ̀jẹ̀ kó ju ẹ́ńjìn lọ. Mi ìfẹ́ kan tí ó fa anything tó yẹ kí n máa padà wá sentence yín. Àáfà tá a máa ń fà nísìnyí, ó sọ pé wọ́n máa gbé wá. Sentence yín ni. Belawu Belanjo. Ọlọ́run Belawu Belanjo. Bàbá rẹ̀ wèrè. Bàbá rẹ̀ wèrè. Bàbá rẹ̀ wèrè. Bàbá. Jesus. Bàbá yìí kì í. Àǹtí Belawu. Bàbá mi ń wèrè. Nígbà mi ṣeré ni o, wọn ò pẹ́ jẹ́ ẹgbẹ́ mi ni. Ó dà má bínú. Bàbá wa méjèèjì ń wèrè. Okay. Bàbá wa méjèèjì ní wèrè. Mo ti accept. Wèrè bàbá àti ẹ̀ ń kọ́ pé jáde fún mi. Àyàbùn náà ṣàgbá àwọn òsínlé. Sọ́sọ́ àti bá mi kówó mi kalẹ̀ fún ọ. Ó ti dà sọ̀rọ̀ péjọ tó gba owó ọwà ń bẹ̀ ìwọ náà ló ní dùn wọn òní náà ní sẹ́ńtẹ́sì rẹ̀ sí wà lọ́yà. Ẹsẹ̀ súnmọ́ o nínú láwọn àwíjàre kankan o tẹ̀wádìí gọ́ọ̀tù àjọ orí ara wa ní o. Àwíjàre wèrè wo níbẹ̀ lẹ́nu ọmọ ń gbèsè ìwọ láwíjàre àwíjàre wo ló fẹ́ poost tó bá dé Curtis. Ẹ dákun mo fẹ́ bí yín kinní kan. Bí mi mò ń gbọ́. Àwọn bísínẹ́sì tó máa yáwó lọ́wọ́ yín bó mo ṣe máa sanwó wọn. Tó máa ti tajà níbi èrè wọn náà ti máa ń yọ fún wa. Táwọn tó náà wò ó kílẹ̀ yá mi. Bàbá ẹ̀ wá bá mi ó ló fẹ́ fi lọ sí skul bọ́n dẹ̀ máa sanwó padà fún mi. Tí mo ti parí iléèwé tí bá ti parí iléèwé tí bá ti ń jèrè ìwé ìmọ̀ fún yín bẹ́ẹ̀. Jọ́n ọmọ yìí kí ló wà? Primary 2. Ó wà ní primary 2 báyìí. Ó lọ secondary school. Ó lọ science tuition. Ó ṣẹ̀ṣẹ̀ wá sáfù. Ó tún wá kù sọ́wọ́ Ọlọ́run bóyá ó fi ìwé ọ̀hún gan jẹun bóyá ó rí iṣẹ́. Ìgbà wà ní kí n dódà. Àdúgbò ẹ̀ẹ́dẹ̀mí sanwó pàtì tèmi. Pàtì tọ̀dọ̀ tiẹ̀. Ṣé bí wọ́n dẹ̀ fi rán lọ skul? Ẹ wo skul nìkan náà mọ́ náà mi. Ayọ̀gùnmọ̀lá mọ́ yọ owó kan bẹ́ẹ̀. Èmi náà yọ owó kan bẹ́ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀mí ṣe pàtì tèmi náà. Kí ló ń gúnmọ̀lá ibi tí wọ́n ṣe? Àwọn nìkan ló lè bẹ̀rẹ̀ ìrìn lẹ́yìn tó bá jẹ́ ìdí ìrìn náà. Táyọ̀ kó yà yín lè jẹ́. Tálẹ̀ ní oko. Bàbá Kekere, ṣé bọ́ ní àná kúmọ̀lá bàbá àti ẹ̀ wèrè? Ṣé bọ́ ní ìwọ̀n sílẹ̀ ni? Orí sọ pé ìsinlé náà o torí tí màá ti ń ṣe jálà bí mi lọ́wọ́ èmi àtàwọn ọ̀rọ̀ wa ní àtijọ́ papọ̀ nínú ayé ní ìgbéwò ayé ṣe máa ń gbà òun. Allahu Akbar
Kadma fọwọ́ yín sínú. Ẹ yọ̀ǹda mi. Mo ṣẹlẹ̀. Anakumulai. Ẹnu Ọlọ́run. Sẹ́yìn náà máa ń gbé lọ́sọ ni. Àgbà kan.